jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má parí. bàbá oko sóòtú ti dé. bàmí aláwo bá dùn rìn ọ̀run ẹ̀ẹ́rẹ́ o. ọmọ bọ́dúnrin Àlàó ṣe bẹ́ẹ̀ lọ o. gbogbo gbàgùrà ẹ̀kú ìlédè wọn. kámúragbá káfíntàrágbá o ìwà rere lẹ̀ṣọ́ èèyàn rere o. ẹkú ilé èdè Àlàó mi Fàtáì bàbá rẹ̀. gbogbo Ẹ̀gbá pátápátá ni mo kí. kì í ṣe gbàgùrà nìkan ṣo. Ẹ̀gbá ké Ẹ̀gbá òwú. Ẹ̀gbá gbàgùrà níbi tí bàbá ti jáde. Ẹ̀gbá òkè ọ̀nà o Ẹ̀gbá àbára o. Ẹ̀gbá yé wa níbi táwọn dáńtà ìtàn ti jáde. ìwọ̀n tí kù dẹ̀ sódò ẹja ńlá ló mú o. mo ní ìwọ̀n tí kù dẹ̀ sódò ẹja ńlá ló mú o. ikú ṣe ká ikú mú bọ́ọ̀dù rìn lọ. Àlàó bọ́dúnrin láàṣì wí. ikú bá tún sọ wọn sọ́dọ̀ ó ṣe kan sí i. ikú tún sọ wọn sọ́dọ̀ ó ṣe kan sí i. ọba àgùrà ti kú ìpàdé dàlà ìyá. ó fira ẹ̀ láwa lójú ni ó fira ẹ̀ láwa lójú. àwọn méjèèjì o wọ́n fira wọn láwa lójú ni wọ́n fira wọn láwa lójú. Bọ́dúnrin lọ sọ́run ọba Jàmólú tẹ̀lé wọ́n fira wọn láwa lójú. Àlàó mi Bọ́dúnrin ọ̀run ẹ̀ẹ́rẹ́ o. kúnlẹ̀ tó bá ròyìn èèyàn wọ́n ròyìn Àlàó. gbogbo ẹ̀yin àgbààgbà bẹ́ẹ̀ bá rọ́mọ kékeré o ẹ kópa lọ́rọ̀ ẹ̀. ẹ̀yin tọ́mọ yín bá ń ṣe pátá ẹ má torí ẹ̀ kankan mọ ilẹ̀ Àlàó. ẹ wàásù fún
tó bá kọ̀ tí ò bá gbọ́ ẹ sọ fún pé kó má jalè. tó rẹ́ni bá jalè ló bọ́mọ jẹ́. mo rọ́mọ ta tó dìbì lọ ní àwọn aláwo tó tún fún gírádùétì lówó tó tún gba PhD sẹ́nu iṣẹ́ tó ti sanwó oṣù fún wa láwo kádàrá ńlá ò wá kàn kádìrí ọmọdékúnlé. nígbà tí mo wà lọ́mọdé ìpátá bí ìdí ẹ̀yìn ni ó. tàbá lọ sí pàtí ìjọba ipò púpọ̀ dékúnlé wàhálà ipò wàhálà o. àwọn kan ò ní gbọ́ èmi kan ò ní gbà wàhálà o. àbí màá toríṣẹ́ olówó lẹ̀ máa jẹ́ kẹ́nìkan fọ́rin iṣẹ́ mi máa dẹ̀ máa wo nítọ̀hún lójú ó di police station. Gbádùnrin ló máa ń wá gbà mí ọ̀la o. àgọ́ ọ̀kà ṣe é púpọ̀ lọ́rọ̀ mi. kò sígbà tí mo lè pọnmọ́ bọ́dúnrìn òun àti bàbá àdè yìí. lẹ́sẹ̀kẹsẹ̀ wọn àyọjú. ìgbà táwọn èèyàn ń pè mí lólè Àlàó àwọn nìkan náà mọ̀ pé mi ò jalè tòrò yé wọn yéké ọ̀nà tí mò ń tọ̀ òye wọn nínú understand the papa Àlàó understand the daddy Àlàó. kò yẹ kíró eléyìí okùn ká ní kú kì í pààyàn. ìbáṣe pé kú ní tìjú kò yẹ kó pa Bọ́dúnrin Àlàó. ọ̀pọ̀ èèyàn ló kú ládùúgbò tó ń gbé ṣe pé o. Bọ́dúnrin kú mo gbọ́ ń lé o àyà mi là ó lágara. torí pé nínú ọdún yìí náà ni àjọ ń ṣàparadà. ó lóun ò ṣe patí lọ́dún yìí mo lọ kọrin kan nínú sport club ń bí kan ni. Bọ́dúnrin dàmí làwọn kí n fáwọn ní láìfù yìí. gbogbo ìgbà ló ń sọ pé táyé lọ báláwo mo wá ṣe láìfù yìí mo fún wọn tán. òun náà ń gbọ́ nínú mọ́tò wọn kiri àti nílé. wọ́n ní 80 years ọjọ́ bí mi àmàdí títí ń pani. wọ́n ní junction àgọ́ ọ̀ká parẹ́ níbẹ̀ láti máa ṣe. àṣọmọ Bọ́dúnrin ìdájọ́ lè kú lọ́wọ́. tá a bá kú tó ẹ jẹ́ ká ròyìn ara wa o ẹ jẹ́ kán ròyìn wa. ohun tá làwọn ṣe là ń ròyìn ẹ jẹ́ kán ròyìn wa. ẹ jẹ́ kán ròyìn wa o ẹ jẹ́ kán ròyìn. ẹ jẹ́ kán ròyìn wa o. ohun Àlàó ṣe là ń ròyìn yìí. ohun Bọ́dúnrin ṣe là ń ròyìn yìí. ohun Àlàó ṣe là ń ròyìn yìí o. ohun tí Bọ́dúnrin ṣe mú là ń ròyìn. láàfin Aláké lẹ́gbàá mọ́lísà bíbí. ọba Gbádébọ̀ òkú kánú kẹrin aládé ẹgbà kò jẹ́ fi Bọ́dúnrin ṣeré. Àlàó ló kọ Àlàó. Àlàó tí mo rí tinú mi dùn torúkọ mi hùn mí jẹ́. òjò ọ̀rọ̀ tí wọ́n ẹ̀ bí òjò bá mi ò. àgùrá lè èdò ọmọ Bọ́dúnrin. bọ́kù bá ń ríra lọ́rùn Fàtáyì tó bá rí Músílì ìyá mi jọ̀wọ́ kó bá mi kí. bọ́kù bá ń ríra lọ́rùn ọmọ Bọ́dúnrin torí Músílì ìyá mi jọ̀wọ́ kó bá mi kí. òkúta ti kú ojú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ o.
kú tó ti kú ó kú tó ti kú bójú wẹ̀yìn ṣàdúrà fún ọmọ ẹ̀. òkú tó ti kú bójú wẹ̀yìn ṣàdúrà fún ọmọ ẹ̀ bọ́dún rí o. wọ́n kú tó ti kú bójú wẹ̀yìn. gbàgùrà láàrin oṣù kan oṣù méjì síra wọn erin ńlá méjì lówó. àgùrà lè lò ẹkú ìlédè ọba jàmólú. ẹ jẹ́ kí n ròyìn yẹn náà díẹ̀ fún yín. bàbá dáfíà ọba tí ò wáyé máyà lọ́mọjà òpólú. ọba bákìrì àgùrà tó wájà mi ò rírú kábíyèsí rí bàbá dáfíà kò sẹ́ni tí ò lè bá ṣeré ó láwọ́ ó lọ́gbọ́n. nígbàkúrá tẹ́lẹ̀ rí o bàbá dáfíà eléyìí ò méyìí rẹ èyí ò ṣọ̀rẹ́ léyìí ó parí ẹ̀ pátápátá ìlú di kan ṣoṣo. ẹ wo ọ̀pọ̀ ayọ̀ ò tẹ̀rí yẹn níṣẹ́ náà fi tòlú ń jọ sí. tẹ́bá ń gbọ́dọ̀ bá sọ pé ilé ńlá ìjókòó àgbà níṣẹ́ náà fi ń tòlú ń jọ sí. ìgbà táyé wá dayé ọ̀làjú òun la sọ di kánífà. ìgbà tó tún wáyá òun la sọ di dé. gbàgùrẹ́ dé ìgbẹ̀yìn dé ẹ̀gbá dé akéde àgọ́ òkòdé ọ̀ṣìlẹ̀ dé ìjẹmọ̀ dé ìtòkò dé. àìmọye dé lóríṣiríṣi bàbá dáfíà wọ́n ti ń ṣe gbàgúrà àdé ọjọ́ ti pẹ́ èyí tí Jàmólú dá sílẹ̀ ó tún fa kìkì. gbogbo àdúgbò gbogbo wọn náà mẹ́mú relé o tó jẹ́ mọ́tò ayọ́kẹ́lẹ́. ẹ̀rọ rẹ̀ kẹ́ẹ̀tọ́ fọba jẹ́ o èèyàn tó máa tún ṣerú èyí ni ẹ fi jẹ́ o. ó ti lọ fàbọ̀ fọ́lọ́hún o fàbọ̀ ó ti lọ fàbọ̀ fọ́lọ́hún. Bákàrẹ̀ ti lọ fàbọ̀ fọ́lọ́hún o Jàmólú ó ti lọ fàbọ̀ fọ́lọ́hún. Ọlọ́hun o ẹni rán ní níṣẹ́ èèyàn tó rán ní níṣẹ́ là fàbọ̀ fún ó ti lọ. aláwọ̀ bọ́dún rí mi ó ti lọ fàbọ̀. Ó ti lọ bàbá mọ̀rún bá jù mí òbí mọ̀rún fún mi ó ti lọ bàbá Kúdírà bàbá Mọ̀súrù mi ó ti lọ bàbá Tóbi Kásímù bàbá Kàfílátù ó bàbá Sàyídì ó ti lọ ọkọ Ṣẹ̀rífátù ó ti lọ. ọ̀pọ̀ dídá kúbúrẹ́ ọkọ̀ bọ́sẹ̀dé ọkọ̀ mú ìbátú mi aláwọ̀ àdó balógun àdìrí ṣákíṣákí ṣọba alájẹ Ẹ̀gbá ó ti lọ Sẹ́ríkì ìlú ká ó gbàgbìmọ̀ gbogbo Gbàgúrà ó ti lọ. Leader APC Lógùn State member advisory committee gómìnà ó ti lọ fàbọ̀. Àlàó.
ẹni rán ní níṣẹ́ èèyàn tó rán ní níṣẹ́ là gbàgbọ́ fún. Àlàó gbàwájú lé o bọ́dún rìn kó gbẹ̀yìn kú lé o kí o wá gbọ̀nà rẹ̀ ọmọ aráyé ṣe. Gbẹ̀yìn kú lé o kí o wá wẹ̀yìn ẹ̀ wò ohun ọmọ ẹ̀ ń ṣe. Gbàwájú lé o Àlàó kò gbẹ̀yìn kú lé o kí o wá bójú ẹ̀yìn ohun ọmọ ń ṣe fún ẹ o. Gbàwájú lé Àlàó kò gbẹ̀yìn kú kí o wá wẹ̀yìn ohun ọmọ ẹ ń ṣe. Agbe kò rọ́mọ rẹ̀ dárò àkùrà ó lélẹ̀ àlùkò ó tó rọ́mọ rẹ̀ kò ṣubú Sẹ́ríkì ó lélẹ̀ Bọ́dúnrìn àtàkùrà ti ń kú wọ́n torí ọmọ wọn lágò ìdẹ o àwa òkèdè lè tààrọ̀ ìmọ̀ yẹn ká màmá bọ́ọ̀lù ṣeré Àlàó. Ṣe bàbá ẹ lómìíràn ló kú o ṣe yéye màdá. Bó ṣọmọ ẹ lómìíràn ló kú o ṣe yéye màdá. Owó pàánà o Bọ́dúnrìn ti kú o òun ló mú kábíyèsí dání o ó fàkúrà lọ́wọ́ o ó ní káwọn jọ máa lọ ṣọ̀hún o káwọn máa lọ ṣọ̀hún o Ọlọ́run máa ṣiṣẹ́ rẹ̀ bá mi forí ìjòkó Àjàyí Tiwa kọ́lọ́hún tẹ́ bàbá ẹ sálùjọ́ náà o ṣèkẹ́ṣèkẹ́ fún kíyà ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Lọ́yà Abíbù kú kalẹ̀. Ẹ kú ojúṣe yẹn kú lédè. Àlàó Bọ́dúnrìn bàbá Ìsíwá. Ọkọ̀ Ṣẹ́rífátù ọkọ̀ Alájà Kúbúrẹ́ ọkọ̀ Bọ̀sẹ̀dé ọkọ̀ Múìbá Súnà ní bàbá fi ṣe ìyàwó mẹ́rin ló fẹ́. Ọmọ Bọ́dúnrìn ní bá sọ pé kí n ròyìn yẹn mi ò ní kéèyàn ọ̀kan ṣoṣo ń fi o. Ó sì tẹ́ mi lọ́rùn Àlàó kíkọ́ máa pe Bọ́dúnrìn kí máa ròyìn ẹ̀ kó dẹ̀dágó mẹ́jọ òkè palẹ̀ mọ́ iléyá. Wàláyé o gbogbo ìka o wọ́n mọ̀ pé Bọ́dúnrìn ti lọ. Gbogbo ẹ̀gbà mọ́lí sábì o wọ́n mọ̀ pálá o sì mọ́. Ẹ bèrè lọ́wọ́ wájà Ìsíwá. Ọmọ Bọ́dúnrìn àròyìn bó ṣe rí o lọ́kàn ohun ohun. Ẹ bèrè lọ́wọ́ wájà Ṣẹ̀rífà àyà Bọ́dúnrìn.
a sọ fún yín pé mo ti mí ìsọkọ mi o. ṣèfì wàhálà ó Adékúnlé mo mọ̀ pé bọ́dún rìn ti lọ. gbogbo ọ̀dọ́ ọgbàgùrà o wọ́n mọ̀ pé bọ́dún rìn ti lọ. gbogbo APC pátápátá wọ́n mọ̀ pé bọ́dún rìn ti lọ. kódà gómìnà Dàpọ̀ Abíọ́dún Wàláyé ó mọ̀ pé bọ́dún rìn ti lọ. bókù bá wá ríra lọ́rùn Àlàó. bó bá rí Musili ìyá mi jọ̀wọ́ kó bá mi. bókù bá ríra lọ́rùn ọmọ bọ́dún rìn. bó bá rí bàbá bímú lọ́ọ̀yà kó bá wà bí. rántí ọjọ́ kẹyìn o kàgbélé ayé ṣòtítọ́ Ajóbe ẹkú ìlédè Ọba Jàmólú ẹkú ìlédè Bọ́dúnrìn Ògèdì tí ìṣàmì ọbàntì ní Kẹ́hìndé. ọbàntì ní Kẹ́hìndé. Mọ́kànlá lágìtà dídùn ni wọ́n gbogbo wọn pátá làkúrà lè lò. gbogbo ọjọ́ ẹkú ìlédè Bọ́dúnrìn gbogbo ìka ẹkú ìlédè Bọ́dúnrìn. gbogbo ìra ẹkú ìlédè Bọ́dúnrìn. ẹtún kú afáfẹ́ra kú Ọba Jàmólú. ẹ̀dọ́nà gbogbo lóye gbàgùrà ẹ̀jẹ̀ ń bèrè question kan. ẹjọ́ èwo lọ́dún ìjù náà èwo lọ́dún ìjù náà. nínú Bọ́dúnrìn pẹ̀lú Jàmólú èwo lọ́dún ìjù náà èwo lọ́dún ìjù náà. èwo lọ́dún ìjù náà èwo lọ́dún nínú Bọ́dúnrìn pẹ̀lú Jàmólú. kí n tó béèrè question yìí kí n tó béèrè question yìí mo ti gbé wò lọ́kàn mi mo ti kọ́kọ́ yẹ̀ wò náà. èwo ni ká sọ pé kò dáa nínú àwọn méjèèjì èwo ni ká sọ pé ó dájú kan lọ nínú àwọn méjèèjì torí mo ráwọn méjèèjì wọ́n ṣe ń dáná ṣe dá wọ́n ṣe ń ronú náà ṣe ń ronú wọ́n ń ronú bí Ọlọ́run ọba ni. tọ́ba lọ́mọ kan ń ṣe pátá ládùúgbò tọ́ba ní ẹ̀fọ́lọ́pàá mú tọ́ba mú tán Bọ́dúnrìn àtúlẹ̀lẹ́wọ̀ ìran alọ́gbàálẹ̀ bàbá rábíà kò mọ̀mọ̀ kan lọ́mọ burúkú kò pé èèyàn ló lè rí níjọ́ tó ti ń dáyé ó mọ̀ pọ́ ọmọ tó ń ṣe pàtàkì jalè. àwọn Táyé Gàdáfì wọn ò lè gbàgbé Bọ́dúnrìn láéláé àwọn ló mà dùn jù o bàbá tó ń tọ́jú ọmọ lọ́mọ jọmọ ẹ lọ. bàbá Rábíà mi ò lè ròyìn tán sẹ́ alẹ́ ń tẹ́lẹ̀ ọmọ àgbọ̀ bí mo ṣe ń ròyìn Bọ́dúnrìn bọ̀dá mi ọlá máa gbọ́ bí mo ṣe ń ròyìn Bọ́dúnrìn. ẹ̀yin olówó ayé olóṣèlú ayé ẹ jẹ́ káwa kan ròyìn ẹ jẹ́ kéèyàn òròyìn èdè kọ́ níjọ́ ẹ bá kú là òròyìn o. ohun tó ń pè ní mo wáyé rí òun ni pé kájọyè nínú ìlú wa
ká lẹ́nu nínú ìlú wa. Bọ́lọ́mbà jẹ́ kọ́wọ́ ojí ká tọ́jú ọmọ ká tọ́jú aya ìyá àti bàbá ká tọ́jú wọn. Ká jẹ́ gbajúmọ̀ láàrin ìlú ká jẹ́ ní tó mọ̀ wọ́ọ̀nà. Ká má má fi gbogbo ìgbà káwọ́ kó wà láwù. Kò sí ohun tó ń fowó ṣe láyé. Bàbá Ráfíà ká nànà kùnà ká rárá kúrà ohun tó ń fowó ṣe nìyẹn. Owó tí ó bá tówó mi ò lè ra mọ́tò fóbìnrin. Ìràkúrà ni owó ọ̀hún ò tówó. Ó jẹ́ tètè tọrọ owó tó máa ra mọ́tò fóbìnrin tó máa kọ́lé fálè ń ta. Bàbá Ráfíà owó tí ó dọ́wọ́ kúnlé lèèyàn fago $2 million sọ́wọ́ tó màmá ní ṣe bí kákan wá kó ní ó lọ sanwó nù owó ẹ ò tówó ni ó jẹ́ tètè tọrọ lọ́wọ́ lọ́wọ́ ọba kó fún ẹ lówó ńlá. Bàbá Ráfíà kò wọ bàtà $2 million Bàbá Ráfíà. Torí àmọ́ ní orí fún mi lówó mo fẹ́ rárá fúnra. Ọlọ́run kó fún mi lówó. Ọlọ́run kó jẹ́ n lówó. Ọlọ́run fún mi lówó ńlá o. Ọlọ́run kó dá mi lọ́lá o. Torí ẹni bá lówó lọ́wọ́ o. Obìnrin tó fẹ́ sọ́jọ́ bí o tó ra ṣùgbọ́n báàgì $1 million. Ó lọ sí Dubai ó ra diamond $2.5 million. Lójú ẹni tí ò lówó ìràkúrà ló ra. Orí kó fún mi lówó mo fẹ́ rárá fúnra. Ọlá orí kó fún ẹ lówó. Ọlá orí kó fún ẹ lówó. Torí ẹni bá lówó lọ́wọ́ o. Èèyàn ra mọ́tò wa láwọn 2022. Wọ́n tún gbé 23 jáde ó tún ti lọ rà. Èèyàn kan wá wọlé ẹ̀ Bàbá Ráfíà ó wá bá in-laws bíi mẹ́rin 2020 2021 2023 ó ní ó ló ti ya wèrè. Ó lé àwọn wèlé yìí owó ti yà ń wèrè. Oríṣi mọ́tò mẹ́rin òun náà ní lọ́wọ́ àbíbù kí náà ń fowó ṣe láyé o. Tùkárà rà fúnra kò sí ohun tó ń fowó ṣe láyé o. Kò sí ohun tó ń fowó ṣe láyé o. Kí náà ń fowó ṣe láyé o. Bí bá lówó lọ́wọ́ o máa rárá fúnra. Bí bá lówó lọ́wọ́ o. Bí bá lówó lọ́wọ́ o. Bí bá lówó lọ́wọ́ o. Orí kó fún mi lówó o. Ọ̀rọ̀ tí ò ní túmọ̀ èmi ò ní bá wọn sọ. Kí la rí tó rà? Àní kí ló rà? Nínú pépà ò lẹ ti rí. Bàbá Ráfíà ẹni bá náwó afẹ́ òun ló gbádùn owó jù. Ẹni bá lówó tó ń fún yàn tó ń lo ohun tó dáa sọ́run aláwo tó ń wá gógí ní bàtà gidi olówó yàtọ̀ sí náwó náwó
ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ olówó bàbá lókè má jẹ́ ìṣọ̀rẹ́ olówó náwó náwó lèmi máa mọ́ ó náwó náwó lèmi fàmọ́ra ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ olówó ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ olówó ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ olówó lágbájá lówó lọ́wọ́ náwó náwó lèmi fàmọ́ra náwó náwó lèmi fàmọ́ra ọlọ́run má jẹ́ ìṣọ̀rẹ́ olówó. ẹ̀yin ọmọ gbádùn ní òwò ẹ̀kú lédè bàbá yín. balógun àdínní gbogbo ṣàkíṣàkí mọ́sù ṣọ́balájẹ́ gbogbo ẹgbà sẹ́ríkì ìlú ká gbàgbìmọ̀ gbogbo gbàgùrà the leader of APC in Ogun State. Member gbogbo advisory committee to the governor Dambo Omabiodun gbogbo APC yẹ kú lédè bàbá o. Bàmí ọkọ̀ ṣẹ̀rí bàtú ni o. Ọkọ̀ àdìjà tó kú bùrà orí tó kẹ́. Ọkọ̀ bọ̀sẹ̀dẹ̀ ọkọ̀ mú ìgbà. Ó di gbére gbére ní gbèsè. A ò rí bọ́dún rìn mọ́ o. Bàbá yìí sí wádà wá orí. Àyà òpẹ́ olúwa yìí sí wá. Ìsúwà bẹ̀rẹ̀ ilé wa ìyá wa bàbá Kúbúrà Abíọ́lá ìyàwó Adéwùyí orí dáàdì mọ́ o bàbá Isiaka Abíọ́dún o ọmọlókun Dáúdù ilé wọn. Abíọ́dún Isiaka Dangote Dáúdù ilé wa. Ẹdùn bàbá Isiaka mi Abíọ́dún ọmọ Bọ́dúnrìn bàbá Mọ̀rúfátù Àlàórè ilé o òbí Mọ̀rúfù òbí Mọ̀rúfá òbí Kúdírátù òbí Mọ̀súrù òbí Kàsím Kàfílà Saidi ní Lasmọ̀ gbogbo lé Amẹ́ríkà ló wà gbogbo lé. Kí ló ṣe fún yín ẹ wá torí ẹ torí ẹ wá gbolé orin. Ẹ torí ẹ wọlé orin. Àyà Sẹ́ríkì wà nítòsí Sẹ́ríkì Ẹ̀gbá Ìlọrin Àfọ̀njá. Òun ló ń fún wa ní wàrà jẹ ìyá wa pàtàkì ìyàwó kìí lọ́dọ̀dẹ̀ ọkọ Àyà Sẹ́ríkì. Pẹ̀lú kú mẹ́dẹ́mẹ́dẹ́ láti Isiaka mi Abíọ́dún Bọ́dúnrìn ọgbọ́n Kẹ́mi Bọ́dúnrìn bàbá Ṣẹ̀rífà bàbá Àbíbù. Àbúrò Ìsíwá ẹ wo Dáúdù yìí ilé wa
ikú tí mo lórí ilé lọ ìṣẹ́ka àgbà ilé dọ̀wọ́ ẹ̀ ìsíwá ikú mo lórí ilé lọ ìsíwá àgbà ilé dọ̀wọ́ ẹ̀ kúbúrà ikú tí mo lórí ilé lọ àgbà ilé dọ̀wọ́ ẹ̀ ikú tí mo lórí ilé lọ ìṣẹ́ka àgbà ilé dọ̀wọ́ ẹ̀ ọlọ́run wá bá ẹ̀ mú lérò ọlọ́run wá bá ẹ̀ mú lérò ọlọ́run wá bá ẹ̀ mú lérò ọlọ́run wá bá ẹ̀ mú lérò. bàbá Ṣẹ̀rífì bàbá Abíbúláyì yóò ń jó Bíbúláyì ọmọ yìí ṣe àká Abíbúláyì Àjàyí sí iwájú mi àyà Abíbúláyì yóò náwó Àjàyí sí àká olórí ẹbí màjójó àlàó bàbá rábíà àyà iṣẹ́ kàwó náwó fún lọ́wọ́lọ́wọ́ Kẹ́mi bébí àyà gbọ́dún rìn o. àti Kẹ́mi àyà gbọ́dún rìn o. àti Kẹ́mi okú ìlédè bàbá ọkọ ẹ o okú ìlédè bàbá pupa. sọ́mà ń fobìnrin ṣọkọ ni àǹtí Kẹ́mi ṣe rí ibi tán ti fobìnrin ṣọkọ ẹgbàá lọ́kọ̀ Ìjẹ̀bú àwa lọ́kọ̀ Ìjẹ̀bú. àǹtí Kẹ́mi àwa lọ́kọ̀ Ìjẹ̀bú o ẹgbàá lọ́kọ̀ Ìjẹ̀bú o èmi tọ́pẹ́ mi bèébì ọ̀nà wo tọ́pẹ́. Kúdírátù Májó sísì náà skudi. Kúdí Abíọ́lá Ayádéwuyì àbúrò Kẹ́mi Sùìtì Anáwá àbúrò Kẹ́mi ẹ̀gbọ́n Tọ́pẹ́ bèbí Sùìtì àbúrò Kẹ́mi bèbí ọmọ rẹ̀ ta ló sọ pé kò sówó. Ìjẹ̀bú wàhálà rẹ̀ wọ́n ń jó mo ti rókò Ìjẹ̀bú mo gbà ṣùgbọ́n ọmọ Ìjẹ̀bú òwò lójó. ọmọge Tọ́pẹ́ ọmọge Tọ́pẹ́ òde máa jó Àdíjàtù Kúbúrà ọmọge Tọ́pẹ́. àǹtí Kẹ́mi àǹtí Kẹ́mi ìyàwó Gbàkúrà òun ló bí Ṣẹ̀rífì ó tún bí Àbíbù màmá Bíbúláyì àǹtí Kẹ́mi o. àǹtí Kẹ́mi Ìjẹ̀bú alárẹ̀ ẹ̀gbọ́n Tọ́pẹ́ bébì ìwọlẹ̀gbọ́n Bíọ́lá mi Kúbúrà.
ọmọ fọ́támọ́dì o làgọ́ òwòye. ọmọ wọn làgọ́ ìwòye. aya tó ń ṣe dáadáa nílé ọkọ. ẹ jẹ́ kí bàbá ọkọ ó pọ́n lé. kẹ́mi ṣẹ́tún dáwọ́ yìí padà fúnra yín ni owó tó yẹ kẹ́ ẹ̀ náà fi lérè. ó ń dọ́gbọ́n tọ́jú owó yẹn padà sọ́wọ́ Isiaka. alarm ti blow mo ti já. ọmọdé tó kúnlé alarm ti blow mo ti já. Kẹ́mi bébí mi olówó dọ́là rẹpẹtẹ. oníbàdúrì ò jẹ́ báwọn Àlàó bàbá dáadáa ní gbogbo ohun tí bá ní ni wọ́n fi ṣokú ẹ̀ Àlàó. Kẹ́mi ló dára bí òkú bàbá ọkọ ẹ̀ o bí ẹni ìsìn ìdádì ẹ̀ o. ó túra ká tán níbi òkú bàbá ọkọ ẹ̀ bí ẹni pé bàbá ẹ̀ ló kú. ìyá bíbù òfowó ṣe bẹ̀bẹ̀ àfi bí ẹ ní pé bàbá ẹ̀ ló kú. ìyá Ṣẹ̀rífì ó náwó owó dọ́là o àfi bí ẹni pé bàbá ẹ̀ ló kú. ó fowó dábìrà lọ́dọ̀ mi o níbi òkú gbọdọ̀rin o. aya Isiaka ó fowó dábìrà lọ bí ẹni pé bàbá ẹ̀ ló kú. ẹ̀gbọ́n tó fẹ́ mi ẹ̀gbọ́n àjíjà kúkúrọ̀ o. ọmọ wọn làgọ́ wòye. aya wa lẹ̀gbẹ́ àmọ́lì ṣàbí. ẹgbà lọ́kọ́ ìwòye. tọ́pẹ́ ṣe bẹ́ẹ̀ ni o. Kúdí ṣe bẹ́ẹ̀ ni o. Ayọ̀wádé ní ẹ̀gbọ́n wa ìyá wa ewayo wayo àní kì í ṣáyà ṣe ń gbọ́. Dr. Mojísọ́lá nínú wa ni dọ́kí olóyè MD Mojísọ́lá àwọn àna wa ẹ̀ṣẹ́ ẹ̀kú àdúró tì í ẹ̀ṣẹ́ ẹ̀kú ànáwọ́ sí. Isiaka ń dúpẹ́ èmi náà ń dúpẹ́ o lọ́wọ́ gbogbo yín pátápátá. ẹ̀jẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ kúdíkúdí Kúdírátù o ẹnjìníà dà. Kúdírátù o ẹ̀gbọ́n tó pẹ́ mi bèbí mi Kúdí máa wọlé àní kí ṣáyàdé ní kẹ́ o. olórí ẹbí ẹ̀gbọ́n wa o ẹ̀gbọ́n Kẹ́mi ẹ̀gbọ́n Tọ́pẹ́ ẹ̀gbọ́n Kúdí àní kí ṣáyàwó ná o. àná Isiaka ọmọ gbọdún ní ọmọ aláwo adẹ́nìká bèbí náwó wọn náwó ṣẹ́bí ìdẹ́kunlé ní kí sọ́sán bí owó ó ṣe Kẹ́mi special àwọn àna wa wọn náwó kàdóso lọ́wọ́lọ́wọ́ dókítà dọ́kí ó lè yèrè o alábẹ́rẹ́ dọ́kí ó lè. Dọ́kí ó lè yèrè o alábẹ́rẹ́. Chief Sótúndé níbo ló wà o bàbá àdínní ìdá
ọkọ̀ sisi ọlọ́bẹ̀ tó dùn wò. Dókítà Professor Mojísọ́lá Adéfúnwà my professor Mojísọ́lá. Ọ̀mọ̀wé gidi ni o, ọ̀mọ̀wé gidi ni. Ọmọ mi kàwé, ọmọ mi gba PS. Ani màmá kàwé o, ó gba master, ó gba PhD. Kó tó wá di professor o. Ọ̀jọ̀gbọ́n pàtàkì, ọ̀jọ̀gbọ́n àpàpà. Àgbọ̀mọ lẹ́dùkẹ́sàn torí ọjọ́ iwájú. Ayé àìmọ̀wé ń lọ, kókéwù kó kàwé tún ṣe lẹ́sìn ni. Ayé àìmọ̀wé ń lọ. Ọ̀gbẹ́ni. Ọmọ Sótúndé mi dà o. Jagunmólú mi ìjà Sótúndé. Bàbá àdínní gbogbo bá dá oko. Ọlọ́wọ́ síbí. Abíọ́lá mi bèbí olórí gidi ni. Bàbá mú ìwá. Bàbá dìní lọ́ba dá oko. Ọkọ̀ Bíọ́lá o. Ajá tó rè mọ́kà. Ọlọ́bẹ̀ dídùn Bíọ́lá. Màmá mú ìwá. Màmá Yétúndé. Ìyá Ayọ̀mídé. Màmá Mọ́ládé. Aya bàbá dìní rèé. Ṣìṣóńdé ńkọ́ ọmọ làjú mi Máyégún ọba dá ọgbọ́n alájà Bílíkì ńkọ́ yèyé Máyégún bàbá Alice alájì ọpẹ́ ló yẹrù ńkọ́ aṣíwájú àdínní gbogbo ọba dá Central Mosque gbogbo wọn náà bá bàbá wá bí. Jagunmólú náà ó jagunwó mólú. Gbogbo kingdom lọ́bàdà oko. Sunday lọ́ládé ńkọ́ kábíyèsí ọlọ́bàdà ńkọ́. Mi ò gbàgbé àbúrò mi Samakas Shamsi Yinini Abíọ́lá. Kí ló ṣe tó gbòhùn jẹ wá fún Ṣẹ́fíù Dékúnlé. Ó mọ̀ pé ń lè ṣe kí n má jẹ ká ẹ. Ọlọ́wọ́ síbí níyàwó mi tó bá ṣe wélu wá kí kọ́kọ́. Ẹ wá wá dùn tí Sótúndé ń jẹ. Ẹ wá dùn tí Sótúndé ń jẹ. Abíọ́lá bèbí ìyàwó dàbí Sótúndé ọlọ́bẹ̀ dúdú ajá ló pawó ẹ̀ wálé yèyé Jagunmólú. Ẹ jẹ́ ká lọ sí Lẹ́kì. Bàbá mú ìwà ń jó, ìyá mú ìwà ń jó. Ẹ máa ná bàbá Yétúndé. Ká má lọ rí ìjà bàbá Yé, ẹ má lọ rí ìjà màmá Yétúndé. Ẹni bá ná bàbá Yétúndé, á rí ìjà màmá Yétúndé. Ẹ má ná màmá Yétúndé, ẹ má lọ rí ìjà bàbá Yétúndé. Àní ẹ má ná màmá Yétúndé. Ẹ má ná bàbá Yétúndé.
ìyá bíbù ó náwó ìyá ṣẹ̀rí mi. aya àlàwó mi bọ́dún rìn ìsì àpá. ẹ jẹ́ ká lọ jòkó náà ká máa mú díẹ̀ díẹ̀ o ẹ jẹ́ kí sí wá wájú. ajá yìí sí wá tún wó yá kájó. ẹ̀yin gangan ló ní nǹkan ènì. táyé o